Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Nǹkan tí mo mú wá fún yín láàárọ̀ yìí ni wípé àánú àwọn ọkùnrin kan máa ṣe mí Ọlọ́run. Life yóò favour ọkùnrin rárá, especially when it comes to ọ̀rọ̀ marriage. Ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin kò favour ọkùnrin rárá. And nígbà míì tí bá dẹ̀ rántí pé mo bí ọmọ ọkùnrin, àyà mi máa ń ṣe gbìgbìgbì, ó dẹ̀ máa ń gbomi jẹ́ lójú mi. Ẹ̀yin ọ̀yàn, ẹ má máa fi personality obìnrin, bóyá nítorí pé obìnrin ó ní gentle or cool personality, ẹ má máa fi judge wọn wípé bí wọ́n ṣe rí, bí inú wọn ṣe dá nìyẹn o. Ìwà obìnrin chameleon ni wá o. Ọ̀gá lọ́pọ̀lọpọ̀ nínú wa tá à ń daṣọ aláṣọ bora o. Honestly, ṣe rí àwọn ọkùnrin, the fact pé wọn ò kì í sọ̀rọ̀, ìyà tó ń jẹ wọ́n nínú ìgbéyàwó ó ga o. But Ọlọ́run kọ́, bí Ọlọ́run ṣe ṣẹ̀dá ọkùnrin, àfi ọkùnrin tọ́lọ́run bá fi súra obìnrin sí lára ló máa ń rojọ́. Ọlọ́run ṣẹ̀dá ọkùnrin ní ẹ̀dá tó jẹ́ wípé ìyà nígbà míì ó mọ́ wọn lára ju obìnrin lọ. Wọ́n á máa jẹ̀yà yẹn, wọ́n á máa fi mọ́ra. Pàápàá ọkùnrin tí àwọn òbí ẹ̀ bá ti sọ fún, àbí táwọn èèyàn bá ti wọ́n pé ẹni tó fẹ́ fẹ́ yìí kò ń ṣọ̀nà tó torí bọ̀. Ṣe rí tí ìyà bá ń jẹ wọ́n níbẹ̀, wọn ò kí ń lè sọ mọ́ níta. Obìnrin ni ò ní tìjú. Jẹ́ pé ìyá ẹ̀ ò bá lù ẹ́ nítorí ọkùnrin, bí ìyà bá ń jẹ wàá tún sá padà, wọ́n á dẹ̀ tún accept ẹ̀. Nígbà míì tó bá mọ àwọn obìnrin míì tó bá ń lọ sínú ìgbéyàwó, wàá dẹ̀ máa pity ọkùnrin tí wọ́n fẹ́ pé ẹni tó lọ bọ́ sí lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n kò ní ṣe sọ. Kò ní ṣe sọ. Ìgbà míì tí ìgbéyàwó yẹn bá dàrú, a ti wà long overdue, wàá ti mọ̀ pé ìgbéyàwó yẹn ò lè last nítorí pé o mọ obìnrin tó fi ọkùnrin yìí fẹ́. O mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa wà lábẹ́ ọkùnrin, tẹ́ ẹ ní jẹ́ nǹkan kan kẹ́ ẹ tó dé ilé ayé ọkùnrin, tí ẹ máa wà lábẹ́ ọkùnrin tọ́nà máa wá tibẹ̀ gbé yín ga, tó wá di pé bí ìgbéga yẹn ṣe ń lọ, ọkùnrin yẹn wá di aláìmọ̀ọ́ṣe mọ́. Ẹ̀yin náà bímọ ọkùnrin o. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ wípé ṣẹ́rẹ́ tó kúrò nínú ìgbéyàwó tó jẹ́ pé kò mú nǹkan kan wọnú ìgbéyàwó, kò dẹ̀ mú nǹkan kan jáde, bí a kò tó nǹkan kan, kò jẹ́ nǹkan kan tó wọnú ìgbéyàwó, ó dẹ̀ tún bọ́ta náà kò jẹ́ nǹkan kan, mi ò ní problem pẹ̀lú ẹ̀. Ẹni tó wọnú ìgbéyàwó empty, tó jẹ́ pé nínú ìgbéyàwó ló ti dolókìkí, nínú ìgbéyàwó ló ti di ọlọ́lá, nínú ìgbéyàwó ló ti di ọlọ́rọ̀, tó wá sọ wípé ọkùnrin yẹn ò mọ nǹkan ṣe mọ́, tó dẹ̀ jẹ́ pé ìwọ gangan ò dáa, tó mọ̀ fúnra rẹ̀ wípé ẹni burú mọ̀ ẹni tó ń wá, ẹni tó máa sọ fún ló ń wá. Ọlọ́run á ṣe ìdájọ́ fún yín. I'm of the opinion wípé tó o bá ti wọnú ìgbéyàwó tó o mú nǹkan kan wọlé, ṣùgbọ́n tọ́lọ́run wá ti inú ìgbéyàwó yẹn sọ ẹ́ di èèyàn, o ò gbúdọ̀ fi bí ṣú olóore ọkùnrin yẹn, nítorí ọ̀pọ̀lọpọ̀ ló ń wọnú ìgbéyàwó pẹ̀lú ọlá tọ́ndẹ̀ yẹn empty jáde. Ṣùgbọ́n wọ tó já mọ́ nǹkan kan tó wọnú ìgbéyàwó tó dẹ̀ ti dé inú ìgbéyàwó yẹn tó di nǹkan tó wá bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ọkùnrin tí ò bá ti lù ẹ́, tí ò ti gbógun tì ẹ́, tí ò ti ní kó mú ẹ̀mí ẹ wá, èmi feel pé súrà ọkùnrin yẹn ló ran tì ẹ́ lọ́wọ́ tó fi dìde. Torí ńgbà tó wà nílé ìyá àti bàbá, àbí ńgbà tó wà lórí street tó jẹ́ nǹkan kan, tó ò ní nǹkan kan, tó ò grow, ṣùgbọ́n tó wá wà lábẹ́ ọkùnrin kan, tí Ọlọ́run wá ti abẹ́ ọkùnrin yẹn tó grow ẹ̀. Mo fi pé ìṣẹ̀dá ọkùnrin yẹn wà nínú ìṣẹ̀dá tó jẹ́ kó grow. Ìṣẹ̀dá ọkùnrin yẹn wà ní ìṣẹ̀dá tó jẹ́ kó dàgbà, kó dìde. Tí ọkùnrin yẹn ò bá ti lù ẹ́, tí ọkùnrin yẹn ò bá ti fìtìná tí ẹ, tó yẹ pé bó bá lẹ́gbọ̀n gan, tọ́lọ́run bá gbé ẹ ga jù ẹ̀gbọ́n ẹ lọ, ó ṣeéṣe kẹ́gbọ́n sọ pé ó lo ìràwọ̀ òun, ó ṣeéṣe kó gbógun tiẹ̀, ó ṣáà nítorí ẹ̀ kó sá kúrò láyé àbí kó kọ ẹ̀gbọ́n ẹ̀. Bẹ̀ tó bá wà lábẹ́ ọkùnrin tó jẹ́ nǹkan kan, tó wọnú ilé ọkùnrin tí ìràwọ̀ ẹ̀ dẹ̀ boom, tí Ọlọ́run dẹ̀ gbógo fọ́lẹ̀ táyé ẹ̀ dá, tó wá ní ọkùnrin yẹn ò mọ̀ ṣe mọ́, àtúbọ̀tán irú àwọn obìnrin bẹ́ẹ̀ ò lè dáa. Honestly. Tó ìgbà míì ẹlòmíì àti mọ nǹkan tó máa end marriage kan, bóyá tó bá mọ̀ wá obìnrin yẹn àbí tó bá mọ̀ wá ọkùnrin,
àwọn èèyàn kò ní lè sọ̀rọ̀. So tóbìnrin yẹn bá ní marriage end, àbọ́kùnrin yẹn wá ní marriage end, wàá ti mọ̀ pé obìnrin yẹn ló ní lọ́wọ́, wàá ti mọ̀ pé ọkùnrin yẹn ló ní lọ́wọ́. So èmi tó o bá ti wà lábẹ́ ọkùnrin kan tó o jẹ́ nǹkan kan kó o tó wọbẹ̀, ṣùgbọ́n tó wá wà lábẹ́ ọkùnrin yẹn tó wá di nǹkan, mi ì fi ipò ní reason tí obìnrin yẹn láti fi pa, àfi tí ọkùnrin yẹn bá ń lù ẹ́, àbí tó rí pé ó fẹ́ mú ẹ̀mí dání. Bọ̀ láì jẹ́ yẹn, ẹ má jẹ́ kí gbéraga ba ìgbésí ayé yín jẹ́. Ẹ má jẹ́ kí pé mo ti tó báyìí, mo ti jù báyìí, ẹ má jẹ́ kó sọ yín kí àtúbọ̀tán. Àti àìmọye àwọn tó ti lórúkọ, tó ti gòkè ní àárọ̀ ọjọ́ tó jẹ́ pé nísìnyí wọ́n ń tọrọ jẹ ni. Ọlọ́run kó má ṣe tiwa bẹ́ẹ̀. But ẹ̀yin obìnrin yìí, marriage tó bá ti wà nínú ẹ̀fọ́, tó yẹ obìnrin bá ti lè ní sùúrù tí 10 years bá ti kọjá nínú marriage, tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ṣe túnbí gbé, èmi ò feel wípé ó yẹ kóbìnrin ní course láti kúrò nínú marriage yẹn mọ́. Torí nígbà míì after 10 years 15 years nínú marriage, ó ti rẹ ọkùnrin gan tó bá ń jà. Ó ti rẹ ọkùnrin tó bá ń jà. Ọkùnrin ò dẹ̀ ní, kò sí wàhálà tọkùnrin fẹ́ fà tó bá ti over 15 years in marriage àbí 10 years. Tí ọkùnrin bá fẹ́, ọkùnrin ò ní gbàdúrà kóbìnrin kúrò nínú ilé òun nígbà yẹn. Tọkùnrin bá fẹ́ níyàwó mi gan, kò ní fi ìyálé ẹlẹ, kò ní fẹ́ni tó ń fẹ́ lẹ̀. Àwọn obìnrin ló máa ń fẹ́ lọ even after 15-20 years in marriage. Ẹ bá dẹ̀ lọ wo obìnrin tó lọ dáadáa, wọ́n ti make ẹ̀, wọ́n ti jẹ nǹkan tó fẹ́ jẹ lára ọkùnrin yẹn, wọ́n ti establish ara wọn. Ọkọ ti mọ̀ pé ọkùnrin yìí ó ti pẹ́ tìfẹ́ ti kúrò lára wọn. Wọ́n wò pé àwọn ò ní fẹ́ bá dọjọ́ alẹ́, bóyá wọ́n wò pé àwọn máa fìyà jẹ, wọ́n wò pé ìfẹ́ yẹn ò sí ń bẹ̀ mọ́. Ìfẹ́ yẹn ti tán. Otherwise, after 10 years in marriage, tí ọkùnrin ò lù ẹ́, kò ṣe jàmbá pẹ̀lú ẹ, kò lù ẹ́, ẹ rí pé mo sọ ọkùnrin ò lù ẹ́. After 10 years, kí lobìnrin fẹ́ bọ́ta kúrò nínú marriage yẹn fún? Tí kì í ṣe pé bóyá ọkùnrin yẹn ní lára ṣùgbọ́n kò change. After 10 years in marriage, wàá sọ pé ọkùnrin lọ fẹ́ yàwó mi ò fẹ́ lọ, ó yá wèrè ni. Especially tí o bá sọ pé kò kúrò nídìí ẹrù ní ibi tó ń fi ẹ́ sí. Ọkùnrin tó bá dẹ̀ lọ fẹ́ yàwó after 10 years in marriage nígbà míì, wọn ò kí ń fi ìyálé wọn lẹ̀. Mi ì mọ̀ bí mo ṣe fẹ́ explain ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yẹn dẹ̀ ń gbé mi nínú. Àmọ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan nínú ayé, tí ẹ pé ẹ̀yin gan mọ̀ pé kò sí nǹkan kan fún yín láyé mọ́, ṣùgbọ́n tẹ́ wá wà lábẹ́ ọkùnrin, tí ìràwọ̀ ọkùnrin yẹn wá ran ìràwọ̀ yín lọ́wọ́ láti dìde. Tẹ́ wá mú ojú ọkùnrin yẹn, ẹ wá fi gbolẹ̀, ẹ̀yin náà lẹ máa rojọ́, ẹ̀yin náà lẹ máa ní marriage ò dáa, ẹ̀yin lẹ máa ní wọn ò fi yín lọ́kàn balẹ̀, ṣùgbọ́n ẹ mọ̀ wípé ẹ̀yin gan burú. Ẹni tó máa sọ fún yín ló ń wá. Àtúbọ̀tán yín ò lè dáa. Honestly, kò sí bẹ́ẹ̀ ṣe lè great tó láyé, àtúbọ̀tán yín ò lè dáa. Àtúbọ̀tán yín ò lè dáa. Àtúbọ̀tán yín ò lè dáa. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀. Ṣé rí bí mo ṣe rí jágajàga yìí? A lot of things ni mo mọ̀, ṣùgbọ́n ọbẹ̀ ò kí ń mì níkùn àgbà. Ní táwọn celebrities tẹ́ ń rí yẹn tó ń fojú àwọn ọkọ wọn rí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láwọn ìtẹ́fì pé respect, láwọn ìtẹ́fì wípé wọ́n daṣọ iyì bora, tí wọ́n fi ojú ọkọ wọn rí. Ọlọ́run kó tọ́ ẹ̀yin ọkọ, ẹ̀yin ọkùnrin, Ọlọ́run kó tọ́ yín létò ọ̀la. Ọ̀rọ̀ ò kí ń mì níkùn àgbà. Ní tí àwọn celebrities yẹn ń fojú ọkọ wọn rí, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàápàá ìtẹ́fì pé ó wọ àwọ̀ Jésù, ó wọ àwọ̀ ẹ̀mí mímọ́, holy. Nǹkan tó ń fi ojú ọkọ wọn rí, nǹkan tó ń fi ojú ọkọ wọn rí, nǹkan tó ń fojú ọkọ wọn rí, nǹkan tó jọ àwọn òjíṣẹ́, nǹkan tó ń fojú ọkọ wọn rí. But gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń ṣe bẹ́ẹ̀, àtúbọ̀tán yín ò lè dáa. Kò sí bẹ́ẹ̀ ṣe lè great tó láyé, kò sí bí
society ṣe lè wọ̀ yín ní aṣọ yìí tó ẹlẹ́dàá àwọn ọkùnrin tẹ́ ẹ lò tẹ́ wá lò lóhun àpò lò pàtì ẹlẹ́dàá wọn kò ní jẹ́ kátúbọ̀tán yín kó dáa.